Africa Content TV.
mú kí wò ó bẹ bá fún ànábì àdìgbà láàbí wọlé. Ẹ̀mọ̀ lójú tí lọ́dọ̀ ìyó tó bá fún pàṣípà tó sùn. Lójú tí lọ́dọ̀ ìyó tó bá fún pàṣípà tó sùn. Sọ́nà mo wá bí wọ́n jẹ́ ní kiri èyí náà. Kàtìkọ̀rì òkè mú wa, kàtìkọ̀rì ní ọ̀dà. Ìgbé kájọ́ mi pa àwọn ọmọ náà máa pọ̀ nínú orí. Àjọ́bí ní kò ní lò bá wọn pa àárín ìlú. Bí àtọ́kùn ní ọlọ́wà mi fún láti bá lọ́gbọ́n ìfọ̀ ìdòwò gbàgbà. Bọ́ọ̀lù yéde, mo wá ní wájú ní ìlú. Àbíkọ́ òkè fún àtàkùn orí. Ìgbọ́nà tó ti bọ̀ àwọn ọmọ náà wà pọ̀ nínú orí. Àjọ́bí ní kò kí ló wà ó wà àárẹ̀ lọ. Bí àtọ́kùn ní ọlọ́wà mi kó bá sí òòrùn láti bẹ̀rẹ̀ lókè tó ń kúrò. Ọ̀dà, ìgbà ilé mi, ohun tí ẹ fẹ́ o. Ẹyin ló bèrè, ohun tí ẹ fẹ́ o. Ayẹyẹ bèrè, ohun tí ẹ fẹ́ o. Ẹni ṣeré máa rí rẹ̀ gbà, ẹni ṣe bí ní abẹ́lé kìkì lẹ́bẹ̀ẹ́ o. Ṣèjọba yìí náà ti bèrè.
máa jẹ́ tó bá ń bọ̀. Ìgbà ìmọ̀bìnrin tó máa bọ̀ àlàyé tó wà. Ẹ lè ní wípé máa ṣe tí ọmọdé orí mímú lè máa fẹ́ láti kó. Òkú wá tó kiri lórí tó máa mọ ẹbí ti dẹ̀jẹ̀. Olólùfẹ́ wọn máa ṣe tí ọmọdé orí mímú lè máa fẹ́ láti kó. Wọlé ìjọba yìí ara mú ara òkọlẹ́ ọmọra. Àwọn ṣe mímọ̀ fún obìnrin náà ìyá ṣe wọlé òkọlẹ́ ọmọra. Lọ́dọ̀ mi ìfúnlẹ̀ ọ̀sìn ni ò máa. Ọmọ àwọn tẹ̀lé wọlé ọ̀sìn ni ò máa rìn ara wọn. Wọ́n ní kí ni lẹ́jọ́ sọ́lá àwọn tẹ̀lé ọ̀tẹ̀lé olùsọ̀rọ̀ àlàmọ̀sá ní ìtọ́ ẹ̀kọ́. Kó lọ bẹ́ẹ̀ mo jẹ́, kó má lọ bẹ́ẹ̀ mo jẹ́. Ẹni wọ́n ní kí ni lẹ́jọ́ sọ́lá àwọn tẹ̀lé ọmọ bá a sùn kúlẹ̀ ọ̀lẹ́ rà. Kó lọ bẹ́ẹ̀ mo jẹ́, kó má lọ bẹ́ẹ̀ mo jẹ́. Bọ́lá dàdé yìí mọ̀lẹ́ lókè àlámọ̀ kiri lè lórí. Ọlọ́ọ̀tọ̀. One, two, three. Ọmọ tó bẹ̀rẹ̀ lẹ́nu. Ọlọ́ọ̀tẹ̀. Ọmọ tó bẹ̀rẹ̀ lẹ́nu wa. Bọ́lọ́dàdé yìí mọ̀ lọ lókè àlámọ̀ tó nílò lórí. Àbí pé orin wà ti di ọlọ́dà ìjẹ́ ẹ̀. Wọ́n máa lọ́sẹ̀ yé gidi mọ́tò wọ̀ síbi o. Wọ́n tún mọ̀ tẹ́ mọ́ bí báwọn ní mẹ́ta. Adúpẹ́ máa ṣe o. Ebi náà ni wà á yé ti àjọ àṣòwò náà. Adúpẹ́ máa ṣe wá dání. Ẹ̀yìn náà ni wà á yé ti àjọ àṣòwò náà. Adúpẹ́ máa ṣe wá dání. Ẹ̀yìn náà ni wà á yé ti àjọ àṣòwò náà.
àfẹnẹdẹ ọjà tó kókò lọ sí jẹnẹra ẹni tó ṣe òjì ajé àtòjì ajé olóòlù gbogbo ní amáṣẹ tó ṣe máa ń lò. ẹ̀yin náà ni wà á ètò àjọlá pípẹ́. lọ́wọ́ pé pẹ̀lágbà tẹ́ ẹ máa kó owó adáta tẹ̀bí máa wo sílẹ̀ àtẹ bá jẹ ọ̀dà tẹ̀bí máa wo tiktok ẹ̀yin tẹ́ ẹ máa ń bọ́ lábò tẹ̀bí máa ń ṣe dáadáa tẹ̀bí wo sí ilẹ̀ ẹ̀dá o gbogbo yín adúpẹ́ máa ṣe o. ẹ̀yin náà ni wà á rèé àjọlá pípẹ́. àní gbogbo ẹ̀yin tẹ́ fọwọ́ aláta tẹ̀bí wo sí ilẹ̀ ẹ̀dá lórí Facebook lórí Twitter lórí YouTube Instagram gbogbo yín aládùúgbò máa ṣe wá dání. ọjà ẹni tó ní wá rèé kájọlá ṣe fẹ́. gbogbo yín lajú ó jẹ́kùnrin ó jẹ́bìnrin àlàmúra bẹ́ẹ̀ ṣe ń láì lẹ́ ń ṣíà adúpẹ́ yín lọ adúpẹ́ máa ṣe o. ọjà ẹni tó ní wá rèé kájọlá ṣe fẹ́. Bọ́láyé ní àìsàn ayé o, mo ṣe fàáyí tó ayé lè bí jẹ́. Bọ́láyé ní àìsàn ayé o, mo ṣe fàáyí tó ayé lè bí jẹ́ lè bí jẹ́ tó jẹ́. Ilé ìgbé ìrànwọ́ òkèèrè báyàwó lọ́dà lọ́dà òwúgbé lọ́dà sára ìgbà. Wọ́n ní wọ́n ìṣẹ́ṣẹ́ tó ní nìkan nínú olórin tó gbà nílẹ̀ ìwọ nìkan náà bẹ́ẹ̀. Ìgbà tó jẹ́wọ́ nìkan ló máa ń tètè tó orí wa. Òun ọ̀gbọ́n ọlọ́gbọ̀n àṣà àgbéjọrẹ lọ́wọ́. Ìbọ̀rọ̀ jẹ́ ọlọ́pẹ́ àgbẹ̀gbẹ̀rẹ̀ láàásù ìmọ̀ lọ o. Ẹni ọdún 20 lọ́gbọ̀n tó rà 2024 Ìbàdàn bí abẹ́rẹ́ àyọ́lọ́gbẹ́ gúnlé. Ó ti mọ́ra ara àmúdá tó ṣeré lọ ìmọ̀lẹ̀ ẹ̀fọ́jú òkú lọ. Olódodo ọlọ́mọ ṣàrẹ́jọ́ ọlọ́mọ ṣàrẹ́jọ́ àtẹ̀bí àtàrẹ́ èrò kò sí iṣẹ́ iná ń tẹ̀ o ọlọ́mọ ṣàrẹ́jọ́. Àtẹ̀bí àtàrẹ́ èrò kò sí iṣẹ́ iná ń tẹ̀ o. Ọlọ́mọ àjàgbọ́. Àtẹ̀bí àtàrẹ́ òfin gbọ́dọ̀ bẹ̀ o. Ọlọ́mọ àjàgbọ́. Ẹni tí mo fi ilẹ̀ dà ní ọ̀sán ọ̀gbọ̀lọ̀ mú bèrè. Ẹni tí mo ti rí mọ̀ lọ. Yàtọ̀ padà wò ó. Tó bá gbé wọ́n sí ìmọ̀lẹ̀ dáadáa, wà á mọ́ bí mo náà, wà á mọ́ bí mo rọ́bù. Ó máa fọ́ ẹ́ lálẹ́ pé àtòrin fọ́jọ́ ní àbáyé. Tó máa tó wà nínú ṣe. Àlàyé àtòrin fọ́jọ́ ní àbáyé. Tó máa tó wà nínú ṣe.